irú àwọn iṣẹ́ tẹ́ sọ yẹn èyí ò fòyín sọ́wọ́ ni. oyin náà la fi là. ongo libi selia selia ongo libi selia selia ẹ fi kíní yẹn sọ́wọ́ ẹ fòyín sí wọ́n wà fi la iṣẹ́ ìyọnu burúkú nù. ìyọnu tó gbóná. ìyọnu burúkú. ògbólógbò. ẹ wá dúró tí pásítọ̀ bá fún yẹn nírú yẹn kéèyàn la tí ò wá bẹ́tà. kò sí tó burú ń bẹ nígbèsí ayé yìí ò sì nítumọ̀. ju pé káyọ̀sẹ̀ wa máa sọ wípé ọlọ́run kìnní kan fẹ́ ṣe kìnní kan ọlọ́run èmi ìfọ ọlọ́run èèyàn gbàdúrà wà ní ọlọ́run ẹnìkan wà ní ọlọ́run pásítọ̀ kan fọ pásítọ̀ tó yẹ kó ń gangan fúnra ẹ̀ gẹ́gbẹ̀jì ọlọ́run pásítọ̀ kan tó yẹ kó ń gangan fúnra ẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mọtì tá a sì ń wò wọ́n gẹ́gẹ́ bí àgbà pásítọ̀ lókè wọ́n sáyó gidi ni wọ́n èmi ò dákọ́ anybody ọ̀pọ̀lọpọ̀ wọn náà mú pásítọ̀ míì kó tó gun orí píù yóò tún mú yàrá yọ tí ọmọ gbàdúrà fún ọ ẹmọ gbàdúrà fún ọ àjíǹde àti ìsúre fún ọ agbára ọ̀tá mọ́jọ kan ọ ọ̀tá mọ́jẹ kó lágbára lórí wọn gbogbo ọ̀tá ọ̀tún ọ̀tá òsì à ó ní gbá mi létí ọmọ òhèrèwèrè ọkàn mi láyà ọmọ ọ̀kànnà mọ́kàn àwọn ará wọn kàn wọn akúpin àkàrà gbénú epo máa ó yé gbogbo ẹni tí ń bá ẹ sọ̀tà àrùn òkú lẹ́ẹ̀ máa gbọ́ nílé wọn wọn ní ajá tó bá dẹ́kun tí ń gbọ́n forí ara ẹ̀ fún yọnu àgbò tí ń bá òkúta kàkà fún forí ara ẹ̀ fún gbààná ọmọ tá a bí lọ́sìn lọ́ra tí ń fẹ́ yàwó ọba tí ń fẹ́ yàwó òjòyè ọmọ náà fẹ́ forí ara ẹ̀ fún yọnu eku ẹmọ tí bá ń tọ́jú pé ejò ìtẹ́ rẹ̀ fẹ́ kù ní gbogbo ẹ̀ ń bá pẹ́ ẹmọ ṣe tí ilé rẹ̀ ọ̀fẹ́ kù ní o wọn lọ́dún yíká títí ò lè bọ́dún oṣù àpọ̀ṣẹ̀ tí ò lè bó tó adífá fún arígìrì tó kọ́lé àtúnrẹ̀ká àgbọ̀nrín òkè tí kọ́là bí ẹ̀jẹ̀ babaláwo ní péré wa níbi ní péré yín níbi gbogbo yín kọ́ pẹ̀yìn dàkọ́ máa bó ṣe lọ ní o wọn ní ayé kìtì bí ewé òjò ńlá tí kẹlẹ́dẹ̀ ló sún adífá fún gbiri àwọn jọ́ tí gbiri àwọn lọ ságbó ọ̀tá òní àbá gbiri àwọn jà gbiri àwọn ọ̀là ọ̀bá gbiri àwọn ìka ọ̀pá kiri àwọn mọ́ ó ní kí tó ní sáwó ní tó kéèsì ní kòkìnkòkì ní sáwó ní lótùfẹ̀ gbogbo ẹ̀yin ó ní sí ọwọ́ ẹ̀yin nìkan lẹ́ sáwó ńlá méjì ẹ̀yin nìkan lẹ́ ṣiṣẹ́ nílà méjì adífá fún ọ̀sàlú tó gbọ́ ọ̀rọ̀ yín dọ̀sàlú olówó ńláńlá kọ́ máa gbéṣẹ́ fún yín o olówó ńláńlá kọ́ máa gbéṣẹ́ fún yín kẹ́ ẹ máa rí jẹ kẹ́ ẹ máa rí ná kẹ́ ẹ máa rí lò kọ́rọ̀ yín ó dayọ̀ kẹ́ ẹ débi gíga o yóò sì dára fún yín o Jésù agbára wa. àmín 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 lórúkọ Jésù ṣẹlẹ́yìn pásítọ̀ tẹ́ ń pẹ́ jẹ Jésù sáà ẹnu yín ṣe mẹ́jẹ Jésù ọ̀dà ẹ má sì mí gbọ́ o wọ́n ló ń pè é ó sì ń dán ọ lóhùn bí wọ́n ṣe ń pè tí ń dán ọ lóhùn sóòrò kó lè jẹ́ lómi ìlú mẹ́ ntọ́pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ babaláwo mi àmọ́ ṣoògùn ara ẹnìkan yóò ti iṣẹ́ kò lè iṣẹ́ lára ẹlòmíì yes bẹ́ẹ̀ náà ni wọ́n tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tó pèrè ń pásítọ̀ àdúrà tó ń gba ara ẹnìkan ní ti ń ṣiṣẹ́ kò iṣẹ́ lára ọmọ ìjọ mi ìyẹn ò túmọ̀ sí pé release àwọn ọmọ ìjọ yìí jẹ́ kàn náà lọ wá jẹ́ kàn rí solution sọ̀rọ̀ ayé wọn àǹtí mi ti wọ 45 nínú ṣọ́ọ̀ṣì tí ọ̀rọ̀ kọ ẹ̀yin pásítọ̀ ẹlẹ́dẹ̀ ń ba ayé wọn jẹ́ ẹ̀yin ni táyì sọ pé olúwa sọ pé kò tí tó má rì olúwa sọ pé ṣẹ̀ṣẹ̀ lágbà òun lọ rírun àwọn bàbá wa. ẹ dákun ẹ mọ̀ fẹ́ kọ́tọ̀nà fún wa mọ́ ojú gbogbo ọmọ Yorùbá yẹ kó ti là pérégedé pé kò sóhun tó dàbí ìṣẹ̀ṣe ilẹ̀ àwọn bàbá wa ká ṣẹ̀ṣẹ̀ ṣe òní ká mọ̀ ṣẹ̀ sí gbàgbọ́ ká ṣẹ̀ṣẹ̀ ṣe òní ká mọ̀ ṣẹ̀ sí mùsùlùmí ṣùgbọ́n ká má gbàgbé orírun wa ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀kan lẹ́sìn ìkan òpá kan lára ẹ̀ṣẹ̀ rántí ayé ń bẹ èèyàn wà ó ẹ̀ẹ́dẹ̀jà parẹ́ dákun mú sí. ìṣẹ̀ṣe làgbà òun lọ rírun àwọn bàbá wa ẹ má jẹ́ àgbàgbé ó jàre o. ìṣẹ̀ṣe làgbà òun lọ rírun àwọn bàbá wa. ẹyẹ mélòó tòlóńgò wáyé ọ̀kọ̀ dúdú àró ọ̀kọ̀ rẹ̀rẹ̀ oṣù. wọ́kìlù mọ̀ Yorùbá TV ẹ máa wò ó. bàbá mi má gbàdúrà fún ọ ọmọ gbàdúrà fún ọ ẹmọ gbàdúrà fún ọ àjíǹde àti ìsúre fún ọ agbára ọ̀tá mọ́jọ kan ọ ọ̀tá mọ́jẹ kó lágbára lórí ọ gbogbo ọ̀tá ọ̀tún ọ̀tá òsì à ó ní gbá mi létí ọmọ òhèrèwèrè ọkàn mi láyà ọmọ ọ̀kànnà mọ́kàn àwọn ará wọn kàn wọn akúpin àkàrà gbénú epo máa ó yé gbogbo ẹni tí ń bá ẹ sọ̀tà àrùn òkú lẹ́ẹ̀ máa gbọ́ nílé wọn o wọn ní ajá tó bá dẹ́kun tí ń gbọ́n forí ara ẹ̀ fún yọnu àgbò tí ń bá òkúta kàkà fún forí ara ẹ̀ fún gbààná ọmọ tá a bí lọ́sìn lọ́ra tí ń fẹ́ yàwó ọba tí ń fẹ́ yàwó òjòyè ọmọ náà fẹ́ forí ara ẹ̀ fún yọnu eku ẹmọ tí bá ń tọ́jú pé ejò
ìtẹ́ rẹ̀ fẹ́ kù ní gbogbo ẹ̀ ń bá pẹ́ ẹ mọ̀ ṣe tí ilé rẹ̀ ọ̀fẹ́ kù ní o wọn lọ́dún yíká títí ò lè bọ́dún oṣù àpọ̀ṣẹ̀ tí ò lè bó tó adífá fún arígìrì tó kọ́lé àtúnrẹ̀ká àgbọ̀nrín òkè tí kọ́là bí ẹ̀jẹ̀ babaláwo ní péré wa níbi ní péré yín níbi gbogbo yín kọ́ pẹ̀yìn dàkọ́ máa bóṣù lọ ní o wọn ní ayé kìtì bí ewé òdùn láti kẹlẹ́dẹ̀ lóṣù adífá fún gbiri àwọn jọ́ ti gbiri àwọn lọ ságbó ọ̀tá òní àbá gbiri àwọn jà gbiri àwọn ọ̀là ọ̀bá gbiri àwọn ìka ọ̀ká kiri àwọn mọ́ ó ní kí tó ní sawo ní tó kéèsì ní kòkì ní sawo ní lótùfẹ̀ gbogbo ẹ̀yin ó ní sí ọwọ́ ẹ̀yin nìkan lẹ́ sawo ńlá méjì òkú ẹ̀yin nìkan lẹ́ ṣiṣẹ́ nílà méjì adífá fún ọ̀sàlú tó gbọ́ ọ̀rọ̀ yín dọ̀sàlú olówó ńláńlá kọ́ máa gbéṣẹ́ fún yín o olówó ńlá kọ́ máa gbéṣẹ́ fún yín kẹ́ ẹ máa rí jẹ kẹ́ ẹ máa rí ná kẹ́ ẹ máa rí lò kọ́rọ̀ yín ó dayọ̀ kẹ́ ẹ débi gíga o yóò sì dára fún yín o Jésù agbára wa. àmín àmín lórúkọ Jésù ṣẹlẹ́yìn pásítọ̀ tẹ́ ń pẹ́jẹ Jésù sáà ẹnu yín ṣe mẹ́jẹ Jésù ọ̀dà ẹ má sì mí gbọ́ o wọ́n ló ń pè é ó sì ń dán ọ lóhùn bí wọ́n ṣe ń pè tí ń dán ọ lóhùn sóòrò kó lè dẹ́ lómi ìlú mẹ́ ntọ́pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ babaláwo mi àmọ́ ṣoògùn ara ẹnìkan yóò ti iṣẹ́ kò lè iṣẹ́ lára ẹlòmíì yes bẹ́ẹ̀ náà ni wọ́n tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tó pè rẹ́ ń pásítọ̀ àdúrà tó ń gba ara ẹnìkan ní ti ń iṣẹ́ kò lè iṣẹ́ lára ọmọ ìjọ míì ìyẹn ò túmọ̀ sí pé release àwọn ọmọ ìjọ yìí jẹ́ kàn náà lọ wá jẹ́ kàn rí solution sọ̀rọ̀ ayé wọn àǹtí mi ti wọ 45 nínú chọ́ọ̀chì tí ọ̀rọ̀ kọ ẹ̀yin pásọ̀ ẹlẹ́dẹ̀ ń ba ayé wọn jẹ́ ẹ̀yin ni tẹ́ sọ pé olúwa sọ pé òtí tó márì olúwa sọ pé ẹni bí ọkàn ọlọ́run. irú àwọn ṣẹ́tẹ̀ sọ yẹn èyí ò fòyín sọ́wọ́ ni. oyin náà la fi là. ongoli biselia selia ongoli biselia selia ẹ fi kíní yẹn sọ́wọ́ ẹ fòyín sí wọ́n wàá fi la iṣẹ́ ìyọnu burúkú nù. ìyọnu tó gbóná. ìyọnu burúkú. ògbólógbò. ẹ wá dúró tí pásítọ̀ bá fún yẹn nírú yẹn kéèyàn la sí ò wá bẹ́ta. kò sí tó burú ń bẹ nígbèsí ayé yìí ò sì nítumọ̀. ju pé káyọ̀sẹ̀ wa máa sọ wípé ọlọ́run kinní kan fẹ́ ṣe kinní kan ọlọ́run èmi ìfọ ọlọ́run èèyàn gbàdúrà wà ní ọlọ́run ẹnìkan wà ní ọlọ́run pásítọ̀ pásítọ̀ tó yẹ kó ń gangan fúnra ẹ̀ gẹ́gbẹ̀jì ọlọ́run pásítọ̀ kan tó yẹ kó ń gangan fúnra ẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mọtì tá a sì ń wò wọ́n gẹ́gẹ́ bí àgbà pásítọ̀ lókè wọ́n sáyó gidi ni wọ́n èmi ò dákọ́ anybody ọ̀pọ̀lọpọ̀ wọn náà mú pásítọ̀ míì kó tó gun orí píù yóò ti mú yàrá yọ ọtí ntàwa mọ̀ tó dójú nílé ayé tá a wà yìí ìyókù ó ti dinú ẹ̀mí ó ti dinú rẹ́ẹ̀mù pípẹ́ bàbá ó ti ń ju gbẹ̀dú lọ́rùn bàbá ń ju gbẹ̀dú ó ń ju gbẹ̀dú lọ́rùn yan ọ̀kà wa ayé tá a wà yìí làwọn mọ̀ kó dùn bàbá kò wá ní dáa kéèyàn wálé ayé kó mọ̀ rògbòlò. kódà o. kéèyàn mọ̀ kúkú wá gan. kódà. kọ́ wá ń jọ yẹn kó sì padà ń jọ yẹn á mọ̀ pé bàbá sọ wá dáa kéèyàn ti wọ bíi 70 65 80 kó sì tún máa tọrọ. ohun tó burú ni ó burú jáì kéèyàn ti máa wọ 60 70 yìí àkọjẹ pé bí ọba tó tọrọ kọ jẹun kódà Ọlọ́run ó gba àwọn èèyàn orúkọ bẹ́ẹ̀ ohun tó burú jáì ni. bàbá tán bá wá dérú ọ̀dọ̀ yín kíní kan tí ò yé mi rèé o áńgẹ́lì tó ń pín rè dá bámu ire mi ń bẹ lọ́rẹ́ o bámu àwọn nǹkan kan wà tí ò wá yé mi tán bá dọ̀dọ̀ yín ẹni tí ò ní sẹ́ lápá bó ni ó ṣe ṣe tí ò fi lè tàgé jẹun torí ẹlòmíì wà kò ṣiṣẹ́ kankan lápá kò ní kọ̀sọ̀kadà ọ̀kadà náà la sọ pé iṣẹ́ tó lágbára jù Nàìjíríà tó yẹ kó ní freedom nínú wọn ṣe freedom ọ̀kadà èmi ò tí ì rí ibi tán ṣe freedom ọ̀kadà ọlọ́kadà ṣe freedom mi ò rí rí. ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ti fira wọn ṣeré láti ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti fira wọn ṣe láti ìpìlẹ̀ béèyàn ọba kẹ̀tì ẹ̀ kàwé Nàìjíríà tó ọyẹ ó ní sí ọwọ́ kan tọ́kẹ̀tì ẹ̀ sí wípé wọn bá kẹ̀tì ẹ̀ máa bá gbé gbèsè kan wọn máa bá gbé tì ní ọrùn ṣùgbọ́n èèyàn kàwé kápẹ́wé lọ́kà èèyàn lọ léèwé ọkà wà dúnbùndùkú kò ní ọ̀nà kankan irú wọn ọ̀rọ̀ wọn lágbára ó dàbí ọkùnrin kan wá bí ìlànà mo ní tójú wá lójú rí. ẹ sọ bẹ́ẹ̀ fún. kí ni ọ̀sẹ̀lẹ̀ náà bá ní àlọ́dọ̀ ọkùnrin kan lóṣogbo mi ní sọ pé inú ẹ̀sìn báyìí ló ti wá náà bá ní à ń wo òògùn gbé wá náà bá wọ́n sì ná bí owó bíi 5 million mo láburú ni tí n bá rí 5 million ní ẹ̀sìn mo mọ bí mo ṣe lè ṣe tí ọ̀ máa jẹ tí mo sì máa jẹ títí ayérayé ẹ̀ẹ̀kẹ́ tí ẹ̀ wá wò nǹkan kan tẹ́ ẹ lè fi 3 million ṣe tó lè máa pa owó fún yín
ẹ wá lọ kó 5 million fẹ́nìkan pé kọ́ bá ẹ ṣe gbé wá ẹ mọ ọlọ́run bá ṣe ń tẹnu náà mọ̀ sí kó gbé nǹkan kan wá mo ní òsì nǹkan kan tí ó gbé wá irọ́ náà ni a bá ń díẹ̀ irọ́ la bá ń díẹ̀ bí ipẹ́ kan lọ ẹ lọ fowó yín wòran gẹ̀lẹ̀tẹ̀ náà wá débi lánàá kò sí nǹkan tí jẹ́ fáwọn ọmọ ní ẹ mọ̀ pé kò sí ti ṣiṣẹ́ fún ẹ sì lọ gbé owó tó bá ń fún bàbá kan pé kó bá ń ṣe gbé wá kílẹ̀ wá dé bẹ̀ ojúlé ayé tá a wà ẹ̀ náà lọ ni àní kí àṣírí èèyàn ó bò kébi ọmọ pààyàn kéèyàn tọ́jú ọmọ èèyàn ni wọ́n máa ń sọ fún wọn bá ti di pé àwọn èèyàn bá débi pé wọ́n wá gbé wá àwọn náà máa jí ọmọ ọlọ́mọ á gbé àwọn náà máa ṣiṣẹ́ ibi oríṣiríṣi ìjàpá ò lè ru owó láti ibì kan lọ ibì kan. ìjàpá ò lè fẹ́ ru owó. ẹyẹ ọ̀sẹ̀ ò lè ru owó láti lọ ibì kan lọ ibì kan. àwọn tá a bá ti ń ṣe àwọn tá a bá ń pa ṣe gbé gbogbo àwọn nìkan àwọn gbọ́mọ tó yẹ káà jọba wọn máa múnu kọ́ wọn máa ti àmọ́lé. èèyàn ló lè ru owó. bí ẹ bá sì ti pé nǹkan ní gbé wá a jẹ́ pé ṣẹ̀dá ẹnìkan náà ó fi ṣe iṣẹ́ bí yẹn. ìṣẹ̀dá arú ẹni bẹ́ẹ̀ náà ò sì ní ẹ̀sán a máa ṣe pé téèyàn bá ti kú ó ti parí náà nìyẹn wọn nígbà tí kú ara bá dé ẹ̀mí ò jẹ́ tọ́lọ́run ẹ̀mí ò máa kiri ká náà ni máa fà tán àmì máa kúkú àìtó ọjọ́ nígbà bá ti ṣe agbára lò náà máa kúkú àìtó ọjọ́ ẹ máa déédéé bọ́ ọmọ mi 25 35 40 ẹ mọ̀ pé láyé ìgbọ́n bàbá wa èèyàn á dàgbà débi tó bá wù ú ikú máa wù wọn kúkan ó tó kú ṣùgbọ́n eré ìsàkúsà ìwàkúwà ní ọ̀jẹ̀kẹ́mi ogún mọ́ kò sí táwọn èèyàn ò lè ṣe nítorí owó ẹ̀yin ọmọ yẹn ọdún tí mo ti dénú igbó yìí tá a sì gbódò olúwa nígbà sì tó ọ̀gbọ́ olúwa sì ti bẹ̀rẹ̀ sí farahàn báyìí náà kí ló dé tá à ń kájú. 40 years ẹ ti wà nínú igbó yìí. bẹ́ẹ̀ni. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà ní Dòròmí Àwísí mo kí wa ní Dòròmí Àwísẹ̀ ìkànnà ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn ó lè ọ̀rá dé egun inú mi á sì máa dùn gbà mí tí n bá ti wá sọ̀dọ̀ bàbá Dalute bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o inú mi dùn bàbá ẹ bá ń gbàdúrà ìṣẹ̀sìn fáwọn èèyàn àdúrà ìṣẹ̀sìn Jésù ní kẹ́ fi bẹ̀rẹ̀ wọ́n ṣáà lẹ́ẹ̀kì ògiri bíi. àlọ́ ẹ mọ̀ pé àwọn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi náà lóògùn irọ́ mọ̀ náà ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ bá mọ̀ sí rí ẹ lórí ọ̀tà irọ́ mọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ̀ ń pa. irọ́ pọ̀. bàbá ṣẹ́rí nǹkan kan tẹ̀mí fẹ́ ni wípé tó èèyàn bá wọ ọ wá ọmọ wípé ó nílò ẹ̀yọ́nú ẹ bá sọ sí ẹ̀yọ́nú ẹ̀yin pásítọ̀ Nàìjíríà ṣe fẹ́ gbọ́ ẹ̀yin pásítọ̀ tẹ wà Nàìjíríà ẹ bá nílò ọ̀sẹ̀ ẹ bá nílò ẹ̀yọ́nú ẹ fún lọ́sẹ̀ ẹ̀yọ́nú ṣùgbọ́n pé báyà pé orúkọ Jésù yóò wo àwọn nǹkan kan kò tí ì ṣẹlẹ̀ rí o àrò ò tí ì dìde lójú tèmi rí o àfi àrẹ́njí o wọ́n àrẹ́njí ẹ̀ ní o bóyá ẹnìkan àrọ tó ti àrọ kéṣe tipẹ́tipẹ́ ẹ wà ní mu nílùú yẹn ẹ lọ kó àrọ wá láti exile kan ẹ wà kó wá sí ìsọjí ẹ wà ní lórúkọ Jésù àrọ ọmọ ìdìde àrọ ọdẹ dìde yọdẹ máa rìn kò possible táwọn gan bá dìde tó bá máa rìn kò lè sáré rìn ní immediately yóò sì máa fi nǹkan kan máa sì gáìdì ara ẹ̀ náà nǹkan ìdí ò tí ì rìn rí kọ́kàn èdè rìn pẹ̀lẹ́sẹ̀ tọ̀nkẹ́ yóò ṣe máa lọ èmi ò tí ì rí táyìn bá ti rí ẹ̀yin pásọ Nàìjíríà kò sójú tèmi arrangement ni ẹ bá dẹ̀ sọ pé omi ìṣẹ́gun kan wà níbì kan òróró ìṣẹ́gun òróró kínní kan wà níbì kan ó ti ní í ṣe pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ o ẹ má jẹ́ atanra wa jẹ wípé òróró kínní kan 40,000 omi ìṣẹ́gun 2,000 20,000 omi kínní kan wá farabalẹ̀ látijọ́ tó ti ń lọ síbi ìsọjí sáyè rẹ̀ change ibi tí mo ń lọ rèé o látijọ́ tó ti ń lọ síbi ìpàgọ́ wọ́n á gbowó lọ́wọ́ ẹ owó offering wọ́n á gbowó lọ́wọ́ ẹ oríṣiríṣi owó wọ́n á gbà lọ́wọ́ ẹ ìwọ tó ò ní tọ́jọ́ pa láìní ní ọ́ nínú àìní rẹ wọ́n á tún gbà á bíbélì náà tiẹ̀ ti sọ ó lágbà lọ́wọ́ aláìní fẹ́ tó ní. àwọn pásítọ̀ dẹ̀ kówó tiẹ̀ ọmọ tí wọ́n wà l'Amẹ́ríkà ọmọ tí wọ́n mọ̀ lọ standard school ọmọ tiẹ̀ ò ní lọ léèwé tó dáa mo fẹ́ kọ́ máa ronú ní o ibi tó yẹ kí ìwọ gan ti mọ̀ wípé ọ̀rọ̀ rẹ ogun tí ń jẹ́ ò kì í ṣogun ẹyọ kan ogun tara ẹ gẹ́gẹ́ ń jẹ́ ò wá ọṣẹ lèèyàn máa ń wẹ̀ alátọ̀lá tó fi oyin sí bàbá olóògùn lọkùnrin. àná kì í ṣe olóògùn alátọ̀lá ẹ̀mí lọ́wọ́ délé alátọ̀lá tó rà fún yín díẹ̀ sí tó máa sọ wípé gbogbo iṣẹ́ tí mo bá fi àárọ̀ tí mo fẹ́ gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ yín ọwọ́ ṣe ojú ọwọ́ mi ni kò gbà wàá pè sí wàá tú sílẹ̀ mẹ́ta wàhálà
wọ́n máa sọ pé ẹni àbákíà òkí. ẹni àbákíà òkí. ẹni àbáyìn àòyìn. ẹni àbáyìn àòyìn. ẹ̀rùkọ́ àbáyìn là yín jù. ẹni tá àbáyìn là yín jù. orí ẹ̀ la mú sọgi kẹ́kẹ́ nù. orí ẹ̀ la mú sọgi kẹ́kẹ́ nù. adífá fún Ọ̀rúnmìlà. adífá fún Ọ̀rúnmìlà. nígbà gbogbo aráyé. nígbà gbogbo aráyé. à ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa. wọ́n sọ̀rọ̀ rẹ̀ láì dáa. ó ní látòní lọ. ó ní látòní lọ. sọ̀sọ̀ ló ní kí wọ́n máa sọ̀rọ̀ mí rere. sọ̀sọ̀ ló ní kí wọ́n máa sọ̀rọ̀ mí rere. ẹ̀yìn ló ní kí wọ́n máa yìn mí. ẹ̀yìn ló ní kí wọ́n máa yìn mí. kékeré ẹ̀yìn ni. kékeré ẹ̀yìn ni. àgbẹ̀ ẹ̀yìn ni. ẹnìkan ìdásọ́bọ̀ra. ọjọ́jọ́ ògòdò lẹ́bi. síbẹ̀síbẹ̀ kan ìgbàgbé yọ. bọ́mọdé bá tọ́ oyin wò atọ́ oyin ńlá. bágbà bá tọ́ oyin atọ́ oyin ńlá. ẹnu tí gbẹ̀ báyìí bóòrìṣà yóò lalẹ̀ wá bá ní. yóò fi lalẹ̀ wá bá ní. àlùpàídà ló ní kí gbogbo aráyé kan parí rẹ̀ dàsọ́dọ̀ mi. mo sí ilẹ̀ yìí nìkan ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Nàìjíríà wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín ẹ̀yin nìkan olíìbì sèlíà ń gó olíìbì sèlíà ẹ fi kíní yẹn sọ́wọ́ ẹ fòyin sí i wọ́n wàá fi la iṣẹ́ ìyọ̀nù burúkú nù. ìyọ̀nù tó gbóná. ìyọ̀nù burúkú. ògbólógbò. ẹ wá dúró tí pásítọ̀ bá fún yẹn nírú yẹn kéèyàn la sí òwà bẹ́ta. kò sí tó burú ń bẹ nígbèsí ayé yìí ò sì nítumọ̀. ju pé káyọ̀sẹ̀ wa máa sọ wípé Ọlọ́run kinní kan fẹ́ ṣe kinní kan Ọlọ́run èmi ìfọ Ọlọ́run èèyàn gbàdúrà wọn á ní Ọlọ́run ẹnìkan wọn á ní Ọlọ́run pásítọ̀ kan fọ pásítọ̀ tó yẹ kó ń gangan fúnra ẹ̀ gẹ́gbẹ̀jì Ọlọ́run pásítọ̀ kan tó yẹ kó ń gangan fúnra ẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mọtì tá a sì ń wò wọ́n gẹ́gẹ́ bí àgbà pásítọ̀ lókè wọ́n sáyó gidi ni wọ́n èmi ò dákọ́ anybody ọ̀pọ̀lọpọ̀ wọn náà mú pásítọ̀ míì kó tó gun orí píù yóò ti mú yàrá yọ ọtí àwọn spirit àwọn ọtí burúkú tó ní àwọn spirit ọtí burúkú tó jẹ́ pé tẹ bá rí gan àwọn ọtí ńláńlá wọn á ti mú ẹ wá ní kò ní máa sọ̀rọ̀ lórí ọ̀tà ẹ farabalẹ̀ kò sẹ́ni tí ò ní ohùn lẹ́nu bíbélì gan jẹ́ kó yé wa pé àwa ní kíní kan ènìyàn ọ̀tọ̀ àwa ní kíní kan olú àlùfáà ènìyàn ọ̀tọ̀ ìwọ gan fúnra ẹ ọ̀rọ̀ iṣẹ́ mọ̀ pé iṣẹ́ babaláwo gan iṣẹ́ ọ̀rọ̀ ló ní í ṣe tó bá fún ọ lóògùn ọ̀rọ̀ làbó ògùn sọ wọ́n gan lè sọ̀rọ̀ sáyé ara ẹ gan fún rẹ yàtọ̀ sí pé pásọ̀ kan gbàdúrà fún ọ táwọn ọ̀pọ̀lọpọ̀ bàtí rẹ̀ pásọ̀ kan gbọ́wọ́lé ẹ lórí wọn àti ìní gbà wípé èèyàn ń sọ̀rọ̀ wá jẹ́ kó rí ẹ ó pé ọdún kele tó ti ń lọ bí pàgọ́ rè ọ̀rọ̀ dàrọ̀ èmi àti ẹ máa wò mí ọba àmọ́ wò mí kọkàn mi máa yé mú yẹn sì tó máa tọ̀ ọdún kele tó ti ń lọ bí pàgọ́ rè tó ti ń lọ kò sí ká má ti pè pàgọ́ wọn á ti rí ọ́ ń bẹ̀ ibi ìpàgọ́ wọn á ti rí ọmọ ẹlòmíì gan wájú ní òdò títí kámẹ́rà ọmọ sóò rẹ̀ sáyé ẹ̀ ti yé padà sọ bẹ́tà sórí tí nǹkan bá ti rí báyìí èèyàn máa ń wá ọṣẹ ni ọwà kankan bílẹ̀ tó ti yọ ọwà àwọn tó mọ̀ nípa béèyàn ṣe máa ń ṣètùtù lọ ètùtù la fi dálé ayé bàbá ẹ má gbìlẹ̀jà tanra wa jẹ́ kéèyàn ṣètùtù kò séwò ńbẹ kò séwò ńbẹ kéèyàn síngbẹ́rẹ́ kò séwò ńbẹ á pásítọ̀ mi wà tán bá yìnbọn sí pásítọ̀ mi bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ a ní olúwa sọ pé ọ̀nà yìnbọn sí pásítọ̀ mi ìbọn ò sì wọlé sáà sọ pé ẹ̀jẹ̀ Jésù lè jẹ́ kí ìbọn wọlé kámẹ́rámán. ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ni. wọ́n yìnbọn sí pásítọ̀ wọlé ìbọn wọlé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi páàgùn ti bẹ ní ara wọn bẹ́ẹ̀ bá pe orí ẹ̀ níbi wà láì iná ní ọ̀dà àmì tó bá wà àwọn páàgùn burúkú gbogbo àwọn nǹkan tá a sì ń sọ yìí ẹ má jẹ́ ká tanra wa jẹ inú ayé náà láti ń lórí bàbá bá ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá iye wọn ò sí àwọn àdúrà àbílẹ̀ tó ní Jésù nínú ẹ bá ń gbà. àpáta ayérayé Ọlọ́run ìyanu àpáta ẹni sáá ọba tó ń gbébi gíga ẹ̀mí àwọn wòlíì àfi gbogbo àwọn ọmọ rẹ lé Ọlọ́run gbogbo àgbáyé bàbá mi má gbàdúrà fún ọ ọmọ gbàdúrà fún ọ ẹ̀mọ́ gbàdúrà fún ọ àjíǹde àti ìyèsúre fún ọ agbára ọ̀tá mọ́jọ kan ọ ọ̀tá má jẹ́ kó lágbára lórí wọn gbogbo ọ̀tá ọ̀tún ọ̀tá òsì ó ní ó gbá mi létí ọmọ òwérewére ọkàn mi láyà ọmọ ọ̀kànnà mọ́kàn àwọn ará wọn kàn wọn akúkú àkàrà gbénú epo máa ó yé gbogbo ẹni tí ń bá ẹ sọ̀tà ariwo kulẹ̀ máa gbọ́ nílé wọn wọn ní ajá tó bá dẹ́kun tí ń gbọ́n forí ara ẹ̀ fún yọnu àgbò tí ń bá òkúta kàkà fún forí ara ẹ̀ fún bí àná ọmọ tá a bí lọ́sìn lọ́ra tí ń fẹ́ yàwó ọba tí ń fẹ́ yàwó òjòyè ọmọ náà fẹ́ forí ara ẹ̀ fún yọnu eku ẹmọ tí bá ń tọ́jú kó ejò ìtẹ́ rẹ̀ fẹ́ kù ní gbogbo ẹ̀ ń bá pẹ́ ẹ mọ́ ṣe tí ilé rẹ̀ ọ̀fẹ́ kù ní o wọn lọ́dún yíká títí ò lè bọ́dún oṣù kápọ̀sẹ̀ tí ò lè bó tó adífá fún arígìrì tó kọ́lé àtúnlẹ̀ka àgbọ̀nrín òkè tí kọ́là bí ẹ̀jẹ̀ babaláwo ní péré wa níbi ní péré yín níbi gbogbo yín kọ́ pẹ̀yìn dàkọ́ máa bóṣù lọ ní o wọn ní ayé kìtì bí ewé òjò ńlá tí kẹlẹ́dẹ̀ ló sún adífá fún gbiri àwọn jọ́ tí gbiri àwọn lọ ságbó ọ̀tá òní àgbà gbiri àwọn jà gbiri àwọn ọ̀la ọ̀bà gbiri àwọn ìka ọ̀pá kiri àwọn mọ́
ó ní kí tó ní sáwó ní tó kéèsì ní kòkì ní sáwó ní lótùfẹ̀ gbogbo ẹ̀yin ó ní sí ọwọ́ ẹ̀yin nìkan lẹ́ sáwó ńlá méjì ẹ̀yin nìkan lẹ́ ṣiṣẹ́ nílà méjì adífáfọ́ ọ̀sàlú tó gbọ́ ọ̀rọ̀ yín dọ̀sàlú olówó ńláńlá kọ́ máa gbéṣẹ́ fún yín o olówó ńlá kọ́ máa gbéṣẹ́ fún yín kẹ́ ẹ máa rí jẹ kẹ́ ẹ máa rí ná kẹ́ ẹ máa rí lò kọ́rọ̀ yín ó dayọ̀ kẹ́ ẹ débi gíga o yóò sì dára fún yín o Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Ṣẹlẹ́yìn pásítọ̀ tẹ́ ń pẹ́jẹ Jésù sáà ẹnu yín ṣe ǹlẹ́jẹ̀ Jésù ọ̀dà ẹ má sì mí gbọ́ o ìwọ ló ń pè é ó sì ń dán ọ lóhùn bí wọ́n ṣe ń pè tí ń dán ọ lóhùn sóhun kò lè dẹ́ lómi ìlú mẹ́ ntọ́pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ babaláwo mi àmọ́ ṣoògùn ara ẹnìkan ni yóò ti iṣẹ́ kò lè iṣẹ́ lára ẹlòmíì yes bẹ́ẹ̀ náà ni wọ́n tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tó pè rẹ̀ ń pásítọ̀ àdúrà tó ń gba ara ẹnìkan ní ti ń iṣẹ́ kò iṣẹ́ lára ọmọ ìjọ mi ìyẹn ò túmọ̀ sí pé release àwọn ọmọ ìjọ yìí jẹ́ kàn náà lọ wá jẹ́ kàn rí solution sọ̀rọ̀ ayé wọn àǹtí mi ti wọ 45 nínú ṣọ́ọ̀ṣì tí ọ̀rọ̀ kọ ẹ̀yin pásítọ̀ ẹlẹ́dẹ̀ ń ba ayé wọn jẹ́ ẹ̀yin ni tẹ́ sọ pé olúwa sọ pé òtítọ́ mari olúwa sọ pé ẹni bí ọkàn ọlọ́run olúwa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá ti mari tipẹ́ ẹ̀yin pásítọ̀ yìí náà ni ẹ sí wọn lẹ̀ mọ́ báyé wọn jẹ́ tán ẹni tí ò rógolo tó ti ń wá ẹ̀yin náà ti ẹ̀wọ̀ àwọn members yín tó ti ń wá church yín láti ibi 30-20 years ago tí ayé rí ọ̀gbẹ́ta ẹ sí ilẹ̀ ẹjọ́ kọ́ lọ ṣoògùn lọ́dọ̀ babaláwo ẹjọ́ kọ́ wá babaláwo oníṣègùn lọ kábà ṣe tutù ẹ àmọ́ wàásù òdì fún ẹ̀yin sì rè ẹ mọ́ wá sọ́dọ̀ oníṣègùn wá ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ yín rè ẹ sì mọ́ wá sọ́dọ̀ babaláwo wá ṣe nǹkan ẹ sí wọn lẹ̀ tẹ́ ẹ bá sí wọn lẹ̀ mọ́ péjọ́ kan máa jọ́ kan iye tàwọn náà máa ṣí wípé ẹ fi àwọn sínú òde ni abẹ́ mọ̀ pé pásítọ̀ ọmọ fọmọ ìjọ sínú òde ọyà yín lẹ́nu àbí ẹni tó ti ń lo 10-15 years lọ́dọ̀ rẹ̀ tí gbèsè ayé olùjọ padà tó sì ń kọ́ntínú mọ́ wá ṣọ́ọ̀ṣì ẹ̀ gbogbo ìgbà táyé tiẹ̀ sì ń dà tó jẹ́ pásítọ̀ ìkànnì ọ̀wọ́ ló fi inú òde wọn kàn wá fi joyè alàgbà wọn fi ẹni tí ò lówó joyè alàgbà wọn fi olú ẹni tí ò lówó joyè dékìn ẹni tí ò lówó fi jẹ youth leader ẹni torí pé ẹ fi kí rẹ̀ mọ́lẹ̀ ẹni tí ò lówó ẹ fi jọ̀gá akọrin ìyá akọrin ẹ fi jẹ choir mistress choir master ẹni tí ò lówó ẹ wá fi agbára ẹ wá fi oyè yẹ kí rẹ̀ mọ́lẹ̀ jẹ́ kí ọpọlọ ẹ kó sí àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí bọ́bá dénú ẹ̀ nítorí ó di ṣùgbọ́n jẹ́ kórìí ẹ ó pé kó o ṣoògùn tó o bá ti ṣe nǹkan tí ó pààyàn lára tó o bá ti ṣe nǹkan tí ó bá yé èèyàn jẹ bàbá ká dáṣe ká làṣe gbogbo ẹ̀ kó kó mọ́ra wọn kí gbogbo ẹ̀ dùn kó o ṣe tutù kó o mẹ́ran wádọ̀ babaláwo kán bọ́ pa bí sòkété náà ní kán bọ́ fi gbé tutù káwọn ìyá gbà á apọ́sọ̀ náà máa ń ṣe gbogbo kinní ẹ wò ó kí wá o níbikíbi tá a bá wà á mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn tàbí kọ́sítọ́mù kékeré bá ń ké bàbá èèyàn ń gbé fún yẹ padà ni wọ́n ní ìgbà ò lọ́wọ́ ìgbà ò lẹ́sẹ̀ ọmọ aráyé ní gbégbà gòkè ẹ máa gbé mi gòkè ní nàìjíríà àti lábúròdù bíi kíbi ẹ wọ ẹ rojú bẹ́ẹ̀ mi dáadáa Kọ́lá Láwọdé ló kọ́ mi o èmi àti Báńgbé èmi àti bàbá Dalute gbé apọ́ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn mọ Kọ́lá Láwọdé àti bàbá wọn máa ní àwọn kan tó ń gbé ètò mi tẹ́ ń gbé ètò mi tẹ́ ń jí ètò mi gbé fẹ́ẹ̀kì ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbé inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń gbé ṣùgbọ́n fẹ́ẹ̀kì ni ẹ má fẹ́ tó mi ẹ má sọ pé yín lẹ lè tó ẹ ti rí èmi àti bàbá Dalute rè ẹmbásì dèbí bàbá kò fẹ́ ṣe interview fún bàbá Dalute kò lè gbà fún ẹ ti rí wa báyìí mo kí wa jákèjádò gbogbo àgbàlá yá mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa àti wà lọ́dọ̀ bàbá Dalute ẹ ti rí báyìí àti wà lọ́dọ̀ bàbá Dalute àti wà lọ́dọ̀ wọn ilé bàbá Dalute rè ẹ ti rí ibẹ̀ la wà ẹni tó bá wá sọ pé òun wá sọ́dọ̀ bàbá Dalute pé òun ò rí ọ̀rọ̀ ayé òun ṣe wá farabalẹ̀ o bàbá ẹlòmíì ogun tí ń bẹ́ lòmíì jà tẹ́ bá gbé ọṣẹ fún báyìí tí bá ń gbé lọlé kó tó délé ọṣẹ yóò ó ti lè change kó dé lùbọ̀. àwọn rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo ti rẹ́ nìkan rí tí mo gbé ọṣẹ mo gbé fún nígbà tí ó wò ewé lọ́ba ń bẹ̀ ó túmọ̀ sí wípé ogun ayé rẹ̀ ò lè ṣẹ́ àwọn tó ń bá fà á kó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà kó wà London yìí ò túmọ̀ sí pé káyé mọ́ rí ọmú náà kó tó lọ gan wọ́n ti rí náà rí ẹ mo mọ sọ kíní kan mi ò pray kí n lọ sílùú òyìnbó kí n lọ jókòó bẹ́ẹ̀ ayé ètò máa rí àwọn tó wà ń lo òyìnbó mú náà torí wọ́n ti rí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti rí ṣe. bẹ́ẹ̀ni. sọ́kọ̀ wà Nàìjíríà kọ́ra máa rí èso tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ̀nba gan láyé máa lé ọmọ mo mọ sọ àwọn tó wà ń lo òyìnbó àwọn láyé máa ń fèsì jù àwọn ni ọ̀tá máa ń fèsì jù àwọn náà máa ń ní sọ̀rọ̀ ojú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú ẹ̀wọ̀n lọ́wọ́ àdìsí mo ṣe ń sọ yìí bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú ẹ̀wọ̀n lọ́wọ́ báyìí yóò sì máa kọ́ tó rẹ́fọ́ lórí ìfẹ́ àti pé Nàìjíríà
àti pẹ́ bí wọn ẹlòmíràn ti fún ní 25 ẹlòmíràn life imprisonment ibẹ̀ ẹlòmíràn ti há pátápátá sílùú òyìnbó gáàlù ń darí ẹ láàmú sílùú lé lórí ìdùtọ́ yẹ pé tó bá tún ṣáàfù lọ orí jẹ́ ń bẹ ayé tó mọ bọ́ fà Nàìjíríà ó ṣe jókòó rẹ jẹ́ sí Nàìjíríà kọ́ mọ gbádùn ẹlòmíràn ta property ọ̀tá lé ọ̀tọ̀ náà ọmọ náà lú èbó pọ̀n ó débẹ̀ ibi ọ̀rọ̀ gbọmọ́ ọ wá fẹ́ padà sí Nàìjíríà ò ṣe é wá torí kò iṣẹ́ kankan mọ́ ẹ̀ kò sí iṣẹ́ kankan tó máa dé bá Nàìjíríà mo kí wa o níbikíbi tá a bá wà ẹ̀yin dẹ́gbẹ́ra ayé pásítọ̀ mi ọmọdún pásítọ̀ tiẹ̀ mi ọmọdún pásítọ̀ tiẹ̀ sí àwọn ọmọ ìjọ rẹ̀ lẹ̀jẹ̀ lọ sóògùn ìjà lọ sóògùn ayé bandits láti ẹ̀wà pásítọ̀ bàbá ẹ̀yin náà sí ọmọ báwo ni àwọn ọmọ ọ̀rọ̀ pa bandits Nàìjíríà mo mọ̀ pé ẹ̀ ní fọmọ ìjọ yín ṣeré. bandits ṣé bandits lè jí gbé. ọkọ kí ló dé nígbà tèmi wọn ò pa nǹkan kan pọ̀. àwọn àdébí wọn náà ti palẹ̀ bàbá mọ́ bàbá bàtà ẹjọ́ pa nǹkan kan pọ̀. ẹ wo mo kí wa jàre àmọ̀mọ̀ ṣe yọ̀mọ̀dùn mọ́ wa yọ̀mọ̀ kúrò báwọn ọ̀tá wa ìkànnì Yorùbá dùn Kọ́lá Aláwọ̀dé lórúkọ mi o yóò kí gbogbo wa àmọ̀mọ̀ ṣe o. ṣé ìgbìmọ̀ rẹ̀.